A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Agbẹnusọ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Èkó Mudashiru Ọbásà ti ní ó ṣeé ṣe kí òun du ipò gómìnà. Ọbásà tí ó kojú ọ̀pọ̀lọpọ̀ ìjì tí ó gbé e kúrò lórí àga gẹ́gẹ́ bí agbẹnusọ sọ èyí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú TVC lánàá. Síwájú àkókò yìí ni Ọbásà sọ lórí ẹ̀rọ amóhùnmáwòrán kan náà wípé èròǹgbà òun nídìí iṣẹ́ òṣèlú ni láti di sínétọ̀ tàbí gómìnà lẹ́yìn tí ó ti sìn gẹ́gẹ́ bí kánsẹ́lọ̀ àti agbẹnusọ. Nígbà tí wọ́n rán létí ọ̀rọ̀ yìí tí ó sọ ní ọdún méje sẹ́yìn, ó ní òun kò fìdí èyí múlẹ̀ ní ìgbà náà. Ó tẹnumọ́ wípé gbogbo ìlàkàkà òun kò kọjá ẹgbẹ́ òṣèlú rẹ̀. Ọbásà ṣàlàyé wípé gbogbo olóṣèlú ló ní èròǹgbà, àṣeyọrí rẹ̀ wá dá lórí irúfẹ́ ẹgbẹ́ òṣèlú tí ó wà, ipò wọn àti adarí wọn. Ó ní òun máa dé ìpele kan tí olóṣèlú kò ní lè sọ ohun tí ó fẹ́ fún ara rẹ̀, ẹgbẹ́ ló máa sọ ipò tí ó tọ́ sí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹgbẹ́ Obedient Movement ti rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ ìjẹta Goodluck Jonathan kí ó ṣe àtìlẹ́yìn fún Peter Obi yálà tí ó fi máa díje takò níbi ìdìbò ààrẹ ọdún 2027. Ìgbésẹ̀ yìí ń wáyé lẹ́yìn tí Obi àti Jonathan jọ ní ìpàdé àtilẹ̀kùnmọ́rí ṣe lánàá Ọjọ́bọ̀. Obi ṣe àfihàn àwòrán rẹ̀ pẹ̀lú Jonathan lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X bí ó ti ṣe àpèjúwe Jonathan ní ẹ̀gbọ́n rẹ̀ àti adarí gidi, a very dear elder brother, statesman and leader. Ó fi kún un wípé ìjíròrò wọn dá lórí ipò tí orílẹ̀-èdè wà, bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ń gbé ipò yẹnu kiri wípé Jonathan yóò díje níbi ìdìbò ààrẹ ọdún 2027, ṣùgbọ́n Jonathan fúnra rẹ̀ kò tíì fìdí èyí múlẹ̀. Bí ẹgbẹ́ Obedient Movement ṣe ń rọ̀ kí ó jọ̀wọ́ rẹ̀ fún Obi láti lè pín ire láre fún ìlọsíwájú orílẹ̀-èdè. Alámòjútó ẹgbẹ́ Obedient Movement Dókítà Yunusa Tanko ní Obi ṣì ní tọkùnrin tóbìnrin orílẹ̀-èdè fẹ́ tí wọ́n nílò báyìí láti lè tọ ipasẹ̀ mìíràn dé ilẹ̀ ìlérí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹgbẹ́ àwọn dókítà NARD ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́jọ́ 5 oníkìlọ̀ wọn lónìí lẹ́yìn tí gbèdéke tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fún ìjọba àpapọ̀ tẹnubẹ́po lórí àìsan owó oṣù àjẹ́lẹ̀, àjẹmọ́nú àti àwọn ẹ̀sùn mìíràn tó ń fa gbọ́nmi-sí-omi-ò-tó. Ẹgbẹ́ yìí kéde ìyanṣẹ́lódì lẹ́yìn ohun tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní àìkáràmáìsìkí ọ̀rọ̀ àwọn dókítà láti ọ̀dọ̀ ìjọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ilé-iṣẹ́ ìfọpo Dangote ti ní dídarapọ̀ mọ́ ẹgbẹ́ olókoòwò àwọn òṣìṣẹ́ rẹ̀ kì í ṣe dandan gẹ́gẹ́ bí ó ti wà nínú ìlànà òfin Nàìjíríà àti àgbáyé. Ilé-iṣẹ́ yìí sọ èyí nínú àtẹ̀jáde tí wọ́n yọ̀ǹda lánàá láti fi fèsì sí ohun tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní distortions of facts láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn elépo àti afẹ́fẹ́ gáàsì NUPENG lórí ìbáṣepọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́. Ilé-iṣẹ́ ìfọpo yìí ní òun kò ṣe ìdáwọ́kọ̀ fún àwọn òṣìṣẹ́ láti má darapọ̀ mọ́ ẹgbẹ́ tí wọ́n ṣe ìdásílẹ̀ rẹ̀ lábẹ́ òfin. Fún ìdí èyí, kí wọ́n má lọ́ ìpinnu òṣìṣẹ́ mọ́ ilé-iṣẹ́ lẹ́sẹ̀. Dangote dá ẹ̀sùn wípé ó fi tipátipá mú àwọn òṣìṣẹ́ rẹ̀ láti tọwọ́ bọ̀wé wípé wọn ò ní darapọ̀ mọ́ ẹgbẹ́ kankan nù. Ó ní irọ́ ni èyí, bí ó ti rọ NUPENG kí wọ́n gbájúmọ́ àti yanjú fàákájà àárín ẹgbẹ́ wọn pẹ̀lú àwọn awakọ̀ àjàgbé elépo yálà tí wọ́n fi ń lọ́ ẹ̀sùn mọ́ ilé-iṣẹ́ wọn lẹ́sẹ̀. Wọ́n fi kún un wípé kí wọ́n máa lọ́ ẹ̀sùn ẹgbẹ́ mọ́ ilé-iṣẹ́ lẹ́sẹ̀ jẹ́ ara ìgbésẹ̀ àti mú ìfàsẹ́yìn bá ilé-iṣẹ́ aládàáni nítorí ìbáṣepọ̀ tó dán mọ́rán wà láàrin rẹ̀ pẹ̀lú gbogbo àjọ òṣìṣẹ́ títí kan NUPENG. Gbogbo iṣẹ́ wọn làwọn ń ṣe àtìlẹ́yìn fún ní gbogbo ìgbà. Lára rẹ̀ ni pípèsè ààyè fún wọn láti fi ṣe ọ́fíìsì, owó gbígbà, díù láìsí wàhálà. Ilé-iṣẹ́ yìí fi ìmoore hàn sí ìgbìyànjú láti ilé-iṣẹ́ ìjọba bí ó ti rọ NUPENG kí wọ́n bu ọ̀wọ̀ fún ìgbésẹ̀ ìjíròrò tó ń lọ lọ́wọ́. Èyí ń wáyé bí ilé-iṣẹ́ Dangote ṣe ní àwọn yóò bẹ̀rẹ̀ pínpín epo lọ́fẹ̀ẹ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ Ajé.
alūkkóró iléeṣẹ́ ìfọpo dangote anthony chiejina sọ nínú àtẹ̀jáde wípé ètò pínpín epo lọ́fẹ̀ẹ́ yóò bẹ̀rẹ̀ ní ẹkùn gúúsù ìlú àbújá kwara delta rivers àti edo. Ó fi kún un wípé iléeṣẹ́ wọn ti ṣe àdínkù owó jálá epo sí n841 ní ìpínlẹ̀ èkó àti ẹkùn gúúsù ìwọ̀ oòrùn, nígbà tí àbújá, edo, kwara, rivers àti delta jẹ́ n851 jálá kan. chiejina ṣàlàyé wípé bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé tí epo ọ̀fẹ́ yìí yóò bẹ̀rẹ̀ ni àdínkù yóò fi dé bá jálá epo. Ó ṣe ìrántí inú oṣù kẹjọ tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ pínpín epo ọ̀fẹ́ ṣùgbọ́n tí ìdíwọ́ ṣe ìdáwọ́kọ̀ fún wọn láti China. Ìwádìí sọ di mímọ̀ wípé ó lé ní ẹgbẹ̀rún kan ọkọ̀ àjàgbé tí iléeṣẹ́ ìfọpo yìí ti gbà wọlé láti fi bẹ̀rẹ̀ ètò pínpín epo. Ọ̀pọ̀ ìpínlẹ̀ ni yóò jẹ nínú àǹfààní yìí bí wọ́n ti ń retí ọkọ̀ sí i. Nínú àtẹ̀jáde àná ni Dangote ti ní àwọn gùnlé kíkó ọkọ̀ tó ń lo afẹ́fẹ́ gáàsì CNG powered truck wọlé láti fi mú kí lílọ bíbọ̀ túbọ̀ rọrùn kí ó sì ṣe àdínkù ìnáwó lórí iye tí wọ́n fi ń gbé epo kiri orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti wọ́gi lé ayẹyẹ ìkẹ́kọ̀ọ́gboyè fún àwọn akẹ́kọ̀ọ́ jẹ́lósinmi pre-basic and kindergarten káàkiri iléèwé ní ìpínlẹ̀ Ògùn. Kọmíṣánná fún ètò ẹ̀kọ́, ìmọ̀ ẹ̀rọ àti sáyẹ́ǹsì ọ̀jọ̀gbọ́n Àbáyọ̀mí Arígbábù ni ó kéde ìpinnu yìí lánàá níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn lórí ìgbáradì ìpínlẹ̀ fún sáà ètò ẹ̀kọ́ 2024 sí 2025. Ó ṣàlàyé wípé akẹ́kọ̀ọ́gboyè primary, JSS 3 àti SS3 nìkan ni ó láǹfààní sí ayẹyẹ ìkẹ́kọ̀ọ́gboyè. Ọ̀pọ̀ ìpínlẹ̀ ni wọ́n ti gùn lé ìgbésẹ̀ yìí, lára wọn ní Ondo, Imo, Edo, Ebonyi àti Benue. Wọ́n ní àwọn ṣe èyí láti fi dẹ́kun ìwà alọ́nilọ́wọ́gbà tí iléèwé ń ṣe tako àwọn òbí. Ọ̀jọ̀gbọ́n Arígbábù ṣàlàyé wípé ìpinnu yìí wáyé láti fi wọ́gi lé àṣà àṣejù ayẹyẹ tí ó dìrọ̀ mọ́ ànádànù owó fún akẹ́kọ̀ọ́ jẹ́lósinmi tí kò tíì ní àṣeyọrí ètò ẹ̀kọ́ tí ìwé ẹ̀rí rẹ̀ ṣe é fi wáṣẹ́, yàtọ̀ sí afẹ́fẹ́ yẹ̀yẹ̀ tí àwọn òbí wọn ń ṣe tí ó sì ti ń yí ọkàn kúrò nínú pàtàkì ètò ẹ̀kọ́. Bákan náà ni ìjọba pàṣẹ wípé iléèwé gbọ́dọ̀ ti lo ìwé kíkà fún ó kéré tán ọdún 6 kí wọ́n tó pààrọ̀ rẹ̀, nítorí ojúlówó ìwé kò nílò pípààrọ̀ ṣùgbọ́n àkàyọrí kí ó sì dènà ànádànù owó. Wọ́n wá fi dá òbí, olùkọ́ àti alámòjútó iléèwé lójú wípé ìgbésẹ̀ yìí jẹ́ èyí tí ó dára jù fún àǹfààní akẹ́kọ̀ọ́ àti ẹbí rẹ̀, bí wọ́n ti ń rọ gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn kí wọ́n ṣe àtìlẹ́yìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lánàá ni ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ní àwọn fi ọwọ́ ṣìkún òfin mú ẹni fi ara rẹ̀ jẹ oyè Obi of Lagos, Chibuike Azubike, bí ó ti jẹ́wọ́ wípé gbogbo ète wọn lórí ayẹyẹ oyè jẹ́ ìgbìyànjú àti lu àwọn tí ó bá kópa ní jìbìtì. Igbákejì alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Babáṣèyí Olúṣèyí ni ó ṣe àfihàn yìí lánàá nínú àtẹ̀jáde. Ṣíwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ wípé ọlọ́pàá fi ọwọ́ ṣìkún òfin mú Azubike ẹni ọdún 65 65 ní ọjọ́rú pẹ̀lú àwọn 3 mìíràn fún bí wọ́n ti jọ lẹ̀dí àpò pọ̀ láti ṣe ìṣíde ayẹyẹ tí kò bófin mu ní ọjọ́ àbámẹ́ta ní gbọ̀ngàn Apple Hall tí ó wà ní Àmúwò Ọ̀dọ̀fin pẹ̀lú àwòrán prototype oní 1.5 billion naira fún ààfin Obi of Lagos. Olúṣèyí ní níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní Azubike ti jẹ́wọ́ wípé arúmọjẹ ni àwọn fẹ́ fi ayẹyẹ yìí ṣe láti fi gbá àwọn kan lójú. Bákan náà ni ó tún jẹ́wọ́ wípé òun kì í ṣe onímọ̀ ẹ̀rọ gẹ́gẹ́ bí òun ṣe sọ síwájú. Ohun èlò ilé kíkọ́ lásán lòun bá dòwò pọ̀ láti jà fún àwọn tí wọ́n bá nílò rẹ̀. Kò sí ẹni fi oyè dá Azubike lọ́lá, fúnra rẹ̀ ni ó fi oyè dá ara rẹ̀ lọ́lá. Fún ìdí èyí, Azubike àti ìsọ̀mọ̀gbé rẹ̀ yóò fi ojú ba ilé-ẹjọ́ lẹ́yìn ìwádìí. Bí Olúṣèyí ṣe gba àwọn olùgbé nímọ̀ràn kí wọ́n ṣọ́ra lọ́wọ́ àwọn oníjìbìtì bíi Azubike àti ikọ̀ rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
pẹ̀lú wípé àjọ elétò ìdìbò INEC ti mọ̀ nípa ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC), ẹ̀sùn àti yọwọ́ Senator David Mark, Ralph Arẹ́gbẹ́ṣọlá àti àwọn àgbààgbà ẹgbẹ́ yòókù láwo ṣì ń tẹ̀síwájú ní ọjọ́ Ajé nílé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìlú Àbújá bí ilé-ẹjọ́ ṣe pàṣẹ fún David Mark àti gbogbo àwọn olóyè fìdí-hẹẹ́ kí wọ́n fi ara hàn ní ọjọ́ Ajé ọjọ́ 15 oṣù kẹsàn-án láti wá ṣàlàyé ìdí tí àjọ elétò ìdìbò ṣe ní wọ́gi lé ẹgbẹ́ wọn. Ọjọ́rùú ni INEC ṣẹ̀ṣẹ̀ ṣe ìdánimọ̀ Mark, Arẹ́gbẹ́ṣọlá àti àwọn adarí yòókù gẹ́gẹ́ bí adarí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ tí wọ́n ti ní ìdádúró nítorí wọn kò ṣe àfihàn ìbọwọ́lù wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àgbà òṣèré Chiwetalu Agu ti da àhesọ tí wọ́n gbé pòyì ẹnu nù wípé ó ti di olóògbé. Ó ní èyí kìí ṣe òtítọ́. Nínú àfihàn kan lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni wọ́n ti ṣe ẹ̀sùn wípé Agu kú lẹ́yìn ìjàkadì pẹ̀lú àìsàn ìtọ̀ ṣúgà àti iṣẹ́ abẹ egungun ẹ̀yìn. Ṣùgbọ́n Agu tètè da àhesọ yìí nù pẹ̀lú fọ́nrán lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram. Níbẹ̀ ni ó ti fi dá àwọn olólùfẹ́ rẹ̀ lójú wípé òun ṣì wà láàyè nínú àlàáfíà. Òṣèré yìí fi ẹ̀hónú rẹ̀ hàn wípé lọ́gán ni ará ìlú gba ẹ̀sùn aṣinilọ́kàn yìí gbọ́ láì ṣe ìwádìí. Agu da ẹ̀bi yìí ru àwọn tí wọ́n fẹ́ kí ará ìlú mọ̀ wọ́n attention-seeking bloggers lórí bí wọ́n ti ń gbé ìròyìn èké kiri. Irúfẹ́ ìròyìn èké báyìí ti wáyé rí ní ọdún 2020 tí ó kìlọ̀ fún àwọn olólùfẹ́ rẹ̀ kí wọ́n yé bá wọn lọ́wọ́ nínú ìròyìn tí wọn kò ṣe ìwádìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.